Ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì gbẹ̀mí èèyàn 7 ní Indonesia. Èèyàn 80 míì di àwátì. Ó mà kéré tán èèyàn 7 ló ti dágbére fáyé nígbà tí 100 míì tó tún di àwátì lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì tó mà wáyé ní Indonesia. Agbègbè West Bandung tó wà ní gúúsù ìlà oòrùn ìlú Jakarta tó jẹ́ olúìlú orílẹ̀-èdè náà. Ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé lẹ́yìn tí òjò mà rọ̀ fún ọ̀pọ̀ ọjọ́. Àwọn aláṣẹ sọ pé ó mà lé ní ilé 30 tó mà dà wó lẹ́yìn tí ilẹ̀ mà gbé agbègbè tí àwọn èèyàn ń gbé mì, èyí tó ṣe àkóbá fún àwọn èèyàn níbẹ̀. Ìjọba ti wá kéde pé ó ṣeé ṣe kí ìṣẹ̀lẹ̀ omíyalé, ilẹ̀ rírì àti ojú ọjọ́ tí kò fararọ̀ kó mà wáyé ní agbègbè náà báyìí. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, nǹkan bí aago 2 òru òní ọjọ́ àbámẹ́ta sátidé ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún mà wáyé. Lọ́wọ́ yìí wọ́n ti rí èèyàn 24 dóòlà láì farapa rárá. Abdulmohari tó jẹ́ agbẹnusọ fún àjọ adóòlà ẹ̀mí tó mójútó ìṣẹ̀lẹ̀ náà, ìyẹn National Search Agency NSA, gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn àwòrán tí àwọn èèyàn agbègbè náà tí wọ́n mọ̀ pín lórí ayélujára ó ṣe àfihàn bí àwọn ilé kan bí wọ́n ṣe wó lórí ara wọn. Kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí yóò wáyé ní Indonesia. Lóṣù kínní ọdún tó kọjá, èèyàn tó mà lé ní 20 ní àgbàrá omi mà gbé lọ ní àárín gbùngbùn Java. Nínú oṣù kejìlá ọdún 2025 ní àgbàrá omi àti ilẹ̀ rírì ó mà tó kọlu erékùṣù Sumatra níbi tí 1,000 àti 200 èèyàn tí wọ́n ti jáde láyé. Àjọ adóòlà ẹ̀mí ó mà sọ lásìkò náà pé 7,000 èèyàn òun ló farapa nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Kọ́lọ́ọ̀bẹ Elédùmarè kó bá wa pẹ̀lú wọn kó má jà rírò ẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀ o, àánú Ọlọ́run bá kò ní dágbére nínú ayé mi àti yín o, àmín.